Gbogbo ẹ̀yin tí ẹ ní ṣọ́ọ̀ṣì àti mọṣalaṣi nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ gbọ́ ìkìlọ̀ yìí o. Ìkìlọ̀ láti jáde sí gbogbo àwọn adarí ilé ìjọsìn bíi ṣọ́ọ̀ṣì àti mọṣalaṣi káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun láti mọ àsìkò tí wọn yóò máa jọ́sìn lásìkò yìí, pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń ṣe ìṣọ́ òru. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ló ṣe ìkìlọ̀ yìí fún gbogbo àwọn oníṣọ́ọ̀ṣì àti onímọṣalaṣi tí ilé ìjọsìn wọn bọ́dì sínú igbó. Ìkìlọ̀ yìí wáyé látàrí bí wọ́n ṣe ní àwọn Fúlàní bòròró kan ya wọ ìjọ Celestial kan tó wà ní abúlé Odù nítòsí ìlú Òṣogbo lálẹ́ ọjọ́ Monday ọjọ́ 21 oṣù keje ọdún yìí lásìkò tí àwọn èèyàn ń ṣe ìṣọ́ òru. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun arábìnrin Yẹmisí Ọ̀pálọlá ṣe wí, àárín òru làwọn Fúlàní náà débẹ̀ tí wọ́n sì da ìbọn bolẹ̀. Ó ní wọ́n rí 12 kó ní papamọ́ra lára àwọn olùjọ́sìn tí wọ́n bá nínú ṣọ́ọ̀ṣì náà nígbà tí àwọn yòókù sá lọ. Ọ̀pálọlá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ṣe ọ̀kan lára àwọn obìnrin ìjọ náà báṣubàṣu tó sì jẹ́ pé ó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ọsibítù àwọn ọlọ́pàá báyìí. Ó sọ síwájú pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá rí 3 mú lára àwọn ajínigbé náà lásìkò tí wọ́n kó àwọn èèyàn náà lọ nínú igbó, síbẹ̀ àwọn ṣì ń wá àwọn tó kù tí wọ́n gbé ọta ìbọn ọlọ́pàá sára lọ. Ọ̀pálọlá kìlọ̀ pé pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí kí oníkálukú máa ṣe ìsìn lójúmọmọ lásìkò tí yóò rọrùn láti rí ohun tí ó bá ń lọ. Nínú ọ̀rọ̀ ọ̀kan lára àwọn tí orí kó yọ, Esther, ó ṣàlàyé pé akọrin ẹ̀mí lòun, ṣe ni wọ́n sì pe òun láti wá kọrin níbẹ̀. Esther ṣàlàyé pé láàrin òru làwọn èèyàn òun ya wọlé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè lákọlákọ. Ó ní òun àtàwọn bíi 7 ráyè ságbà inú igbó kan lọ. Bí wọ́n ṣe ń lọ ní ẹnìkan lára àwọn mú ìmọ̀ràn wá wípé kí àwọn bọ́ aṣọ funfun sùtánà tí àwọn wọ̀ kí àwọn ajínigbé ọ̀hún má bàa rínà rí àwọn lọ́ọ̀kan. Ó ní bí àwọn ṣe rìn síwájú díẹ̀ làwọn tó pàdé àwọn ajínigbé méjì, bẹ́ẹ̀ làwọn tó fọ́nka. Ó ní òun rí odó kékeré kan, òun sì dùbúlẹ̀ sí inú rẹ̀ títí ilẹ̀ fi mọ́. Medinat Adésóyè ló jábọ̀ ròyìn fún Etí Ọba TV.